ìwọ tó pààrọ̀ aṣọ so tí ìyá aládùkẹ́ àbí yan aládùkẹ́ whatever tó ń porúkọ ẹ̀ tó bá wá ní problem ìwọ ló wá fẹ́ lọ dájú ẹ̀ ìwọ ló fẹ́ sọ bó ṣe máa ṣayé ẹ̀ àbí tí ọkọ ẹ̀ ò bá ṣe dáadáa ìwọ ló fẹ́ lọ sọ ìyá aládùkẹ́ whatever me I'm not supporting you because you are never my friend and you can never be my friend. You are part of people that hate my enemy. You are part of people that have been seeing me like aláṣejù. Yan Aládùkẹ́, what they call your name. Torí pé tó wá pé ó ti ń listen sí mi ni o ní ṣubú tó ṣubú yìí. Sórí ìṣubú tó ṣubú yìí. Ìṣubú tó ṣubú yìí. Ó sì lè dìde. Ẹ̀yin kì í ṣe òpin. Ẹ̀yin kì í ṣe òpin. Ìṣòbótó rí yẹ kì í ṣọpin rẹ̀. Èṣì lè dìde. Má fààyè fún Sátánì ti gbogbo lórí already. Wèrè ló pọ̀ nínú yín. Ó dẹ̀ kí àwọn ọkùnrin tó ń fẹ́ yín obìnrin ìsìn. Mo kí ṣẹ́rí Nàìjíríà yìí. Ó yẹ kó máa fún àwọn ọkùnrin ní sálárì. Ó yẹ kó máa fún àwọn ọkùnrin ní sálárì. Ó yẹ kó máa fún àwọn ọkùnrin ní sálárì. Nàìjíríà tá wà yìí. Simple question, simple topic, simple analysis, one topic. Ẹ ṣọ́ra fún Ìyábọ̀ Alice Òjó. Ẹ ṣọ́ra fún àwọn ẹ̀dá tó dàbí Ìyábọ̀ Alice Òjó ládùúgbò yín. N tá ń preach fún yín nìyẹn láti 1940. Ìyá Aládùkẹ́ tí gbogbo ọ̀rọ̀ ò bá kọ́ ẹ lọ́gbọ́n nígbésí ayé ẹ̀ tó wá yìí. Ọ̀rọ̀ sísítà mi dáadáa tó ń taṣọ. Ìyàwó dádì mi nílùú Ìjẹ̀bú kò kọ́ ẹ lọ́gbọ́n. Kò kọ́ ẹ lọ́gbọ́n. Alẹ́ lè gbọ́n mọ́. Sórí Ìyá Aládùkẹ́ ó yẹ kán mú ẹ kán so ọwọ́ ẹ mọ́ òpónà. Kán wá dá ìsọ̀tà sí ẹ lẹ́yìn. Kán wá yọ ẹgba. Kán sín ẹ látẹ̀yìn ọrùn. Kán sín ẹ dẹ́yìn ẹsẹ̀. Látijọ́ tí mo ti fẹ́ ọkọ mi tọkọ mi ti fẹ́ mi. Ẹ bá pè ń gbẹ̀wù dání, èmi náà ń gba pátá ẹ̀ dání. Kéèyàn tó lè tanrú àwa ẹ̀ kó tó lè rí pátá gbà lóbò wa. Ẹni yẹn ṣiṣẹ́. Tẹ́ bá ní mi sálàwọ́ àlùgbẹ̀wù dání, èmi gan pa pátá ẹ̀ dání. Kéèyàn tó lè rírú àwa ìtàndò tó dé rèwà tó gbọmọ tó rèwà ọdún kẹfà là ń lò lọ yìí. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé èmi gan pa pátá dání. Irú àwọn olórí burúkú òbò òkèrún yẹn wọn ò mọ nǹkan tó ń pè marriage. Ọjọ́ tó o bá ti lọ́kọ ọkọ ẹnìkan lọ́rẹ́ ẹ̀. Ọkọ ẹ̀ ò bá ní ọ̀rẹ́ 1 billion kò kàn ẹ́. O mọ nǹkan tó ń pè nílé ọkọ ni. Nítorí àti rí bí forí pamọ́ sí. Torí pé oníwà kò sustain nílé ọkọ ẹ. Olówó kò sustain nílé ọkọ ẹ. Onígbà kò sọ. Sórí tí ìgbéyàwó ẹ bá fẹ́ túká. Jó túká naturally. The worst thing tó yára pa obìnrin jù ni kí ìgbéyàwó ẹ túká lọ́wọ́ obìnrin ẹgbẹ́ ẹ. Ẹ̀yin èèyàn kí ni tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí Lizzy Anjorin tó sẹ̀sọ̀ tán nínú fídíò tí ẹsẹ̀ wò yìí látàrí ìjà tí ó ń lọ lórí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Ìyàn Aládùkẹ́. Kí ni ohun tí ẹ lérò lórí àmọ̀ràn yìí tí Lizzy Anjorin tó gba arábìnrin yìí àti ọ̀rọ̀ tí ó sọ sí Mẹ́wàá Lákánà nínú fídíò tí ẹsẹ̀ wò tán yìí? Mo sì sọ fún yín bíbá ní 2-3 weeks ago. Mo ní men don't kill women. Women kill women. Mo sì ń bọ̀ wá yàn nànú ẹ̀. Ṣẹ́rí tí fóònù ibà tún ti kú. Ẹjọ́ mi mébí ìrọ̀lẹ́ alẹ́. Ìyàn Aládùkẹ́ àbí kí náà ń pè ẹ́.